Bẹ́ẹ̀ ni Ìbàdàn ò ṣe fi ṣeré, Ìbàdàn ò ṣe fi ṣeré. Ojú ìtèrè nǹkan tí a mọ̀ gbé yẹ̀wò lónìí, pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè, ká tún fi lọ́ ọ̀rọ̀ Ìbàdàn, ní tí ń ṣẹlẹ̀ ń Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Iná látún fi iná ni òwe tí ó jáde. Torí pé ọba Ìbàdàn ó kúrò ní pé Ifá ló mú. Bẹ́ẹ̀ ni ó ti wá láti láàrin àwọn ìgbìmọ̀, wọ́n ti mú nítùbínùbí, ó ti wà bí ètò. Yóò mọ̀ pé ibo la tó yà sí lónìí, a kúrò lójú ọ̀nà ìlànà ètò yìí o, àmọ́ gbogbo ẹ̀ ó wọnú ara wọn náà ni. Béèyàn bá pera ẹ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo ẹ̀ náà kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ tí ò gbọdọ̀ mọ́ bá ìlànà ètò mu. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. Kí ni tá mọ̀ gbé yẹ̀wò lónìí tí mo wá ń sọ wípé ó tún lọ́mọ tá a tún lè pè pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́rọ̀ Ìbàdàn tí mo tún sọ pé ó tún lọ́mọ́ra wọn. Òwe Yorùbá kan bẹ̀, wọn ò mọ̀ sí lálàfi bọ̀ báwọn. Òwe Yorùbá kan bẹ̀ tá gbé yẹ̀wò lónìí. Gbogbo ìgbà inú mi a sì máa dùn wípé mo jẹ́ ọmọ Yorùbá. Ìwà tún ṣe pé mo jẹ́ ọmọ Yorùbá, mo jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ pé mo tún fẹ́ràn àṣà àti ìṣe Yorùbá. Ibi orí dá mi sí mo gbà. Mo láyọ̀ ọkàn rẹ̀ pé Yorùbá ni mí, mo lè fi yangàn níbi gbogbo torí pé gbogbo nǹkan Yorùbá àdìtú ni, ó gba àròjinlẹ̀. Rí òwe tá gbé yẹ̀wò lónìí. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn. Ẹ dákun ẹ foríjì mí o tó ṣe bí òwe o. Ìbà Ọlọ́run o, ìbà ènìyàn, ìbà ẹ̀yin tọ́lọ́run ọba mi Èdùmàrè falé ayé lé lọ́wọ́ o. Ìbà ẹ̀yin àwọn òbí mi méjèèjì tí mo tara wọn jáde. Ìbà àwọn ọ̀gá mi, ọ̀mọ̀wé Ọ̀túnba Kọ́lá Ládòkè, mojúbà yín. Bákan náà Abidin Ọláwálé Hamzat, mojúbà yín o, mojúbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo pèdèpèdè tí wọ́n ti ń pèdè kó tó di pé èmi tiẹ̀ wá ń gbẹ́nu òkèlú ti sàlẹ̀. Ẹ dákun ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ̀. Ẹ jẹ́ yẹ òwìwí ó gba tẹnu mi wí lónìí. Ẹ má jẹ́ ń ṣìwí o. Ìbà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ipẹ́ yín lọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀. Béèyàn kan bá lòun mọ̀ ọ̀rọ̀ sọ, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ń bẹ. Wọ́n ó tún sọ̀túnmọ̀ tí wọ́n sọ fún ọ. Mojúbà yín, mojúbà yín, mojúbà yín. Ẹ tún jẹ́ ń lè pa mí. Kí lòwe tí mo mú wá lónìí? Bẹ́ẹ̀ pè lágbélẹ̀rọ Yorùbá, déédéé ni. Bẹ́ẹ̀ pè lòwe Yorùbá, déédéé ni. Bẹ́ẹ̀ pè lágbà ọ̀rọ̀, déédéé ni. Rí Yorùbá bọ̀ wọ́n ní ká tó hègbín ràgùntàn, ká tó fá ọwọ̀ fi gbéyàwó, ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ Yorùbá ní yókù tó ń tó. Ó wọ̀ pé yóò wọ yẹ̀yí náà lẹ́nu. Ká tó hègbín ràgùntàn, ká tó fá ọwọ̀ fi gbéyàwó, ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ yókù tó ń tó. Yóò mọ̀ wò pé kéèyàn tó hègbín láyé àtijọ́ ìlú wa ni wọ́n ń ràgbé. Àmọ́ ṣe pé bẹ́ẹ̀ náà ni ìgbín wá pọ̀ báà náà ni. Pàápàá jùlọ ń yọba tiẹ̀ wá jẹ́gbá ẹ̀rùn báyìí. A wà rinú oko látàrí pé à ń wàgbín. Látàrí pé à ń wàgbín láwà rìnrìn. Ìgbín ò tí ì dowó báyìí. Àti pé nígbà náà ìgbín ò wọ́pọ̀ pé wọ́n ń sin ìgbín. Wọ́n ń fún wọn láwọn oúnjẹ kan tí wọ́n fi máa yé dáadáa. Kò wọ́pọ̀ láyé ìgbà náà. À ń hègbín kiri oko ni. Ẹ wá jẹ́ àwo iye ìgbín téèyàn ó he, tí ó ṣàjọ, tí ó tà, tí ó wàá mọ́ owó ẹ̀ pamọ́ títí tówó òun ó fi tó ràgùntàn. Ẹ wo iye wàhálà tẹni òun ó ṣe ká tó hègbín ràgùntàn, ká tó fá ọwọ̀ fi gbéyàwó, ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ yókù tó ń tó. Ẹ wo iye ìgbín téèyàn rà ń gbà. Ìgbín ti lówó lórí ń sìn ó mọ́mọ́ o. Gbogbo ìyá wa ló jẹ ìyá wa lọ́jà. Wọ́n á di pé ẹ̀sán náà mo wá fẹnu tẹ́ńbẹ́lú bá wọn.
ẹran tí ń tàgbín ní ìsìn gbé nǹkan rẹ̀ ṣe ni o àmọ́ nígbà òwe ló bá bẹ̀ lọ torí láyé ìgbà náà iye ìgbín téèyàn rà kéèyàn tó fowó ẹ̀ ràgùntàn. Bákan náà ká tó fá ọwọ̀ fi gbéyàwó gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ọwọ̀ tó ń ṣiṣẹ́ ìgbálẹ̀ ní dọ̀tí láéláé nígbà náà béèyàn ọba fá ọwọ̀ tí ẹni tí ń fá ọwọ̀ tí ń ta ọwọ̀ tó wá fẹ́ ṣègbéyàwó alárinrin nígbà náà ẹ wo iye wàhálà tí ó ṣe tí ó fi fá ọwọ̀ kó tó tà á kó tó sawó ẹ̀ jọ kó tó wá fi owó rẹ̀ ṣayẹyẹ ìgbéyàwó ẹ ti ń bá mi dé kó tó fowó rẹ̀ sí ayẹyẹ ìgbéyàwó kó pe aráalé parọ́ oko pé wọ́n wá bòun jẹ wọ́n wá bòun kó tó sanwó orí obìnrin wọn. ẹ rí i pé iṣẹ́ kékeré kọ́ ẹni tí ń ta ọwọ̀ nígbà náà ni o níbi òwe bó ṣe lọ́nu pé ká tó he ìgbín ràgùntàn ká tó fá ọwọ̀ fi gbéyàwó ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ yòókù tó ń tó. ẹ rí bí Yorùbá bá sọ báyìí ní tí Yorùbá ń sọ ni pé kéèyàn ó tó dáwọ́ lé nǹkan kó tó ṣe nǹkan ní àṣeyọrí iṣẹ́ kékeré kọ́ ni ó ṣe o iṣẹ́ kékeré kọ́ ni ó ṣe ní tí Yorùbá ń sọ ń bẹ̀ ọ̀nà wípé ká tó hègbín ràgùntàn ká tó fá ọwọ̀ fi gbéyàwó ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ yòókù tó ń tó ó ní pé kéèyàn tó dáwọ́ lé nǹkan kó tó ṣe nǹkan láṣeyọrí wo iye wàhálà tí ó ṣe aláṣeyọrí láyé máa ń kí ni nígbò bá ṣàṣeyọrí tó ṣàṣeyè tó ṣàṣeyege ni wọ́n ń kí un ṣùgbọ́n ntójú rẹ̀ rí ńkọ́ ntójú rẹ̀ rí àwa máa ṣe kékeré ni ní ìjẹta àbíjọ́wò tá a sọdún tuntun ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí níjẹta náà nù ọ̀gá mi kan Akọ́láwọlé Ọmọládòkè a rèé bá wọn ṣe ayẹyẹ ìṣílé ni a rèé bá wọn ṣayẹyẹ ìṣílé bá mi ilé òtura o lágbára Ọlọ́run gbogbo ń tẹ́ ẹ kó dé inú ilé ọ̀hún kò ní parun lójú yín ilé ọ̀hún náà sì ní ìlú tà ní gbàǹjo bí mo ṣe wá ṣéun kórí fèmí náà bẹ́ẹ̀ kórí fún gbogbo olùgbọ́ ìkànnì àtolólùfẹ́ ìkànnì yìí gbogbo olólùfẹ́ ètò ìkórí bẹ́ẹ̀ fún gbogbo wa. Rí ńgbà wa ń sọ̀rọ̀ kí bàbá mi wá sọ pé èyí Ọ̀túnba Kọ́lá Ládòkè ló wá ní ojú ìtèrè ilé tó ń wò yìí àmọ́ tí mo ti ń bàbọ̀ ní ìsìn ilẹ̀ mọ̀ ti ta sí díẹ̀ ìgbàlẹ̀ yìí tí ó tọ́ táwọn kọ́ lákọ̀ọ́tán táwọn kó bẹ̀ ilẹ̀ ń wò pé ẹ̀ ń bá mi kájé kú kalẹ̀ ntójú ti rí ilé alárinrin ilé alájà ìmọye báyìí ntójú ti rí wípé àwọn làwọn mọ̀ iye tó ti rún bẹ́ẹ̀ àwọn làwọn mọ̀ òwe ń wá jáde ń bẹ̀ èmi náà wá ní bàbá mi mo kí yín èmi náà mọ̀ yìí pé kò rọrùn kò yí sí bí àṣà ilé ìbò torí pé ká tó hègbín ràgùntàn ká tó fá ọwọ̀ fi gbéyàwó ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ yòókù tó ń tó mo mọ̀ pé òwe wọn yóò ti yé yín báwọn ìtumọ̀ òwe wọn àgbékalẹ̀ rẹ̀ àti bí a ti lò yóò ti yé yín ẹ rí i pé nígbà mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mò ń sọ nípa wípé òwe yìí ó lọ́mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ já wo ìlànà tí wọ́n fi ń yan ọba níbàdàn yìí béèyàn bá ti rólé tó ti jẹ́ mọ́gàjì níbàdàn ó ti wà nílànà ọba nù òun náà ti dọba lọ́la bí n bá wá tiẹ̀ wá ní ṣàṣìsọ iye oyè tí ó jẹ kó tó bọ́ sí orí àpèrè Olúbàdàn yóò ju 20 lọ lẹ́yìn tó bá ti rólé yóò jẹ àjíà yóò jẹ gbogbo àwọn oyè lóríṣiríṣi yóò jẹ abẹsẹ̀ Olúbàdàn ìbá wà ní àwọn tán tòsí ti Balógun àbí àwọn tán tòsí tolóyè Ìbàdàn iye oyè tí ó jẹ lẹ́yìn Ìgbòho bá rólé tó jẹ́ mọ́gàjì tán oyè wọn ò lé 20 ẹ wá wòye ọdún tí ó fi jẹ oyè 20 kó tó wá bọ́ sórí àpèrè Olúbàdàn tó pòǹgàn wà dádé yóò wá jọba Ìbàdàn gbogbo ẹni tó bá wá rí orí àpèrè ń bọ́ sí
torí orí oyè Olúbàdàn bọ́ sí tí a wá pè lólúbàdàn tilẹ̀ Ìbàdàn ojú rẹ̀ ti rí o nídìí oyè jíjẹ ojú rẹ̀ ti rí ó ti náwó ó ti nára ó ti ná ọ̀pọ̀lọpọ̀ sùúrù torí pé kò rọrùn kéèyàn tó jẹ mọ́gàjí ńbàdàn kó sì tó wá di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ká wá sọ pé gbogbo ẹni ó bá wá bọ́ bẹ̀ kó wá pa òwe wípé ká tó hègbín ràgùntàn ká tó fa ọwọ̀ fi gbéyàwó ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ yóò kù tóńtó ìyún ni pé kó tó jẹ mọ́gàjí kó tó jẹ àwọn oyè tó kù wájú ẹ̀karùn Olúbàdàn ni ẹ̀kẹrin Olúbàdàn ni bọ́ba jíròrò ni abẹsẹ̀ Olúbàdàn ni kínní kan ni ọ̀tún ni òsì ni kó tó wá di Olúbàdàn wo tójú ẹ̀ ti rí ni pé kì í ṣe kékeré tójú ẹ̀ ti rí kú òní kèrè mí òní pé ká tó hègbín ràgùntàn ká tó fa ọwọ̀ fi gbéyàwó ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ yóò kù tóńtó mo mọ̀ wípé gbogbo ẹ̀yin olùgbọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí olólùfẹ́ mi Síkírù Àyìndé Ojú Ìtèrè mo mọ̀ pé ẹ ti rí nǹkan àbí méjì dìmú nínú òwe o ẹ dákun bàbá wa rí i pé ó kù díẹ̀ káàtó bóyá ẹ láwọn àkíyèsí kan tẹ́ pè mí sí sọ fún mi lórí ayélujára Síkírù Àyìndé Ojú Ìtèrè ń bẹ lórí Facebook lórí YouTube bó sì jẹ́ ìkànnì yìí náà ni kìkìdá Fortress Radio kéèyàn ó ti tẹ̀ sórí ayélujára ni bó jẹ́ ti Facebook ni bó jẹ́ ti Instagram ni bó jẹ́ YouTube kódà àpótí ayélujára wa ń bẹ lórí Play Store Google Store ìyún Fortress Radio ẹ̀yin ẹ tẹ̀ síbẹ̀ gbogbo ohun tẹ́ ẹ bá ní sọ ẹ bá wa sọ ń bẹ̀ ẹ ṣeun gan ni o ẹ mọ́ gbàgbé tí mo sọ lónìí pé ká tó hègbín ràgùntàn ká tó fa ọwọ̀ fi gbéyàwó ìka tá a fi ń ṣe gbogbo rẹ̀ yóò kù tóńtó òun lòwe tòní ẹ ṣeun Ojú Ìtèrè wọ́n ní kó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run ọba mi Èdùmàrè òun ní fún ní ṣe o àti pé béèyàn mọ̀ dé bó sì mọ̀ gẹ̀ bí òwe àwọn bàbá mi kan wọ́n ní ìpín ìpéjú báyìí òun làlàáfíà bálẹ́bálẹ́ náà ká sì fọmọ ayò fáyò ni lábala ti àtúpalẹ̀ òwe Yorùbá ìmọ̀ dánu dúró lábala ti bẹ̀rù lẹ́yìn ẹ̀ ká wá gbọ́ ewì ìṣítí eléyìí tá a ní fúnra wa lónìí ẹ ṣeun. Ojú Ìtèrè mo tójú sùn la pé léyìí Yorùbá bọ̀ wọ́n ní alágbẹ̀dẹ tó lu irin lójú kan wọ́n ló ní n tó fẹ́ mú jáde ni kò sí n tó fẹ́ mú jáde ju àfojúsùn rẹ̀ lọ níbi àwa ń lọ ládé yìí àfojúsùn ní tá a gbà lérò tá a fi àfojúsùn ní tá a ní lọ́kàn àṣeyọrí tó dúró dè yìí ohun gangan ni àfojúsùn rẹ̀ tó fi takú wípé ọtí ò tán àlejò lọ ni ìdí rèé tí wọn náà fi jẹ́ alágbẹ̀dẹ lórí n tó dáwọ́lé
mo mọ̀ pé ẹwà rẹ ò ní fẹ́ kó wá lásán látàrí àfinilọ́kànbalẹ̀ tó bá di ọ̀la. Má jẹ́ kí àfojúsùn mi di asán o Ọlọ́run ọba mi Èdùmàrè, torí pé àfojúsùn ẹni òun náà ni àgbọ́kànlé ẹni, àgbọ́kànlé gbogbo wa kò ní dòfo lọ́lá Ọlọ́run ọba mi Èdùmàrè. Bẹ́yìn ò bá yán Ọlọ́run ọba mi Èdùmàrè lódì, ẹ̀yà sàmí àdúrà yẹn, torí pé Yorùbá bọ̀ wọ́n ní àgbọ́kànlé kan kì í pani lébi. Ohun tá a ti torí ẹ̀ dáwọ́lé nǹkan ni àfojúsùn ẹni. Bí ènìyàn bá gbéra ìrìn àjò láì ní àfojúsùn kankan, irú ìrìn àjò yìí kì í yàtọ̀ sí tọlọ́dẹ orí. Ìrìn àjò tí ò ní àfojúsùn, ìrìn àjò asán ni. Bí wọ́n bá tètè pe ẹni ọ̀hún sí àkíyèsí, ó ṣeéṣe kó nítọ̀hún sọnù sájò. Torí pé ẹni tí ò mọbi tó ń lọ ojú ìtèrè, ó dá mi lójú pé kò lè mọbi tó dé dúró. Láì mọbi tó dé dúró, kò lè mèyí tó kàn. Má jẹ́ kí n bá wọn rin ìrìn àjò asán o Ọlọ́run ọba mi Èdùmàrè nínú ọdún yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹni tó ń ṣe iṣẹ́ tí kò ní àfojúsùn tó sà ń ṣe lọ kò yàtọ̀ sí ẹni tó ń ṣiṣẹ́ oníṣẹ́. Kí Elédùà má jẹ́ ká bá wọn ṣe lásán. Bí ènìyàn ṣe nǹkan láì ní àfojúsùn kò yàtọ̀ sẹ́ni tó ń pọnmi sínú apẹ̀rẹ̀. Àṣeèrí má jẹ́ kó yà sọ́dọ̀ mi Ọlọ́run ọba mi Èdùmàrè. Bẹ́ẹ̀ ni aláfojúsùn kan kì í ná ní ìdojúkọ bó ti wù kó lágbára tó àbí kó ní ewu tó. Àfojúsùn ẹni ní múni lọ́kàn balẹ̀. Òun ní fini lọ́kàn balẹ̀ wípé ìdí ohun tí a fi ń farada ìyà tó ń jẹ rèé, torí pé tí àfojúsùn ẹni bá yọrí tán, òun ni èrè ẹni nínú ìlàkàkà ẹni. Ọmọ ilé ní àfojúsùn tó gbọngbọ́n fún àṣeyọrí rẹ̀. Bó ló fẹ́ ṣepò kíní, ó fẹ́ gbàwé ẹ̀rí mo yege nínú àfojúsùn rẹ ni. Ó di dandan kó jèrè ìpinnu rẹ níwọ̀n ìgbà tó ti ní àfojúsùn àṣeyọrí. Àfojúsùn ni ẹjẹ́ á ní o, ó ní ìpinnu ẹni. Ọmọ ẹ̀kọ́ṣẹ́ àṣírí kó tó di róbò dẹrùn. Òṣìṣẹ́ iléeṣẹ́ aládàáni àbí tìjọba lẹ̀yin ṣe, kí ni àfojúsùn yín? Ṣé àfojúsùn ìtẹ̀síwájú ni? Ṣé ẹ ò bá wọn yín àgbàdo sẹ́yìn apẹ̀rẹ̀? Ṣé bẹ́yìn ó ṣe tẹ̀síwájú lẹ̀ ń fojú sùn? Àbí bí ará iwájú ó ṣe ṣubú? Ẹ jẹ́ ká ní àfojúsùn ire, ojú ìtèrè. Bénìyàn bá pera rẹ̀ ní olówó tí ayé bá ń kì pé sàmúsàngúdù, ẹni kò ń gangan kó ní àfojúsùn tó nítumọ̀ ni. Torí pé mo rí ẹni tó rí jẹ rí mu pẹ̀lú ìrọ̀rùn tí wọ́n ń pè ní olówó. Ó ní mọ́tò bọ̀gìnì ṣùgbọ́n kò ralẹ̀, bẹ́ẹ̀ ni kò kọ́lé. Bẹ́ẹ̀ sì rèé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ sì rèé ni gbogbo wọn pátá ni wọ́n di láńlọ́ọ̀dù. Olùgbọ́ mi, mo mọ̀ pé ó sọ pé àlùbáríkà ni. Àlùbáríkà nìkan kọ́, àfojúsùn wọn ò papọ̀ mọ́ra wọn ni. Torí pé ká ṣiṣẹ́ nílé ìfowópamọ́ ojú ìtèrè, ìyẹn ò ní ká ní owó ní ìpamọ́. Bí ènìyàn sì ń ta èèsàn àti èèsàn, ìyẹn ò ní kó má san fún un tó bá ti ní àfojúsùn tó dájú. Torí pé àfojúsùn a máa gbéni dé àyè tá a bá ń fẹ́ ní òtítọ́. Ìrun orókún lè débi ojúgun kó parí, ọ̀nà lè débi àpáta kí ọ̀nà sì pin. Ṣùgbọ́n aláfojúsùn kò ní gba ìrẹ̀wẹ̀sì ọkàn láàyè. Àfojúsùn jẹ́ ohun pàtàkì nígbésí ayé ẹ̀dá. Òun ni ẹ̀dá ní ṣáájú ohun tó fẹ́ dáwọ́lé, àti nígbà tó dáwọ́lé tán, àfojúsùn ní ṣáájú ìgbésẹ̀. Kí n tó máa fi èyí ṣe lọ, kókó kan rèé o ọ̀rẹ́ wa kó dì í mú. Tó o bá fẹ́ mú inú ara rẹ dùn, má ronú lórí gbogbo ohun tó ti kọjá lọ. Má sọ̀pọ̀ tún ronú lórí ọjọ́ iwájú rẹ, ṣùgbọ́n ní àfojúsùn gidi lórí ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Torí pé ẹni ìtàkùn tún fẹ́ gbé sanlẹ̀, ẹni títàkùn tún fẹ́ gbé sanlẹ̀ lẹ́ẹ̀kẹta lójú kan náà, irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tó ń ṣe ni. Mọ̀jà gbọ́ kan ò sí. Tó wọ́n mọ fèyí sẹ́ lọ lórí ètò ojúlówó ọmọ Yorùbá àtàtà fún tòní. Bó bá tún dijọ́ mẹ́jọ ká tún máa tẹ̀síwájú. A kú ọdún, a kú ìyèdún. Bọ́n bá wá bí yín pé ta ló sọ̀rọ̀ orin ewì sórí fọ́nrán ní Fortress Radio nílé ìjọsìn Centers òpópónà Sàlẹ́ǹjì sí Mọ̀lété nìbàdàn. Ẹ sọ fún wọn pé ọmọ yín ni Síkírù Àyìndé Ọpẹ́yẹmí, ojú ìtèrè, ojúlówó ọmọ Yorùbá àtàtà. Ṣé wàá padà rí? Bọ̀ ó wà láìfà.